ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín èyí tó ẹ̀ṣẹ̀ jáde èyí tó ti jáde tipẹ́ tàbí ìta àti wò sẹ́yìn tó bá jẹ́ ìníjẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kan wọn ṣe alábàápàdé ìkànnì yìí ẹ bá wa subscribe sórí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ jẹ́ kó kálé kó kakò kí ni ohun tí mo mú wá fún yín lónìí Iyunade látòrí Yorùbá Plus TV òun láti mélé yìí wá sinimá yìí dùn ó nítumọ̀ dáadáa tẹ́ ẹ bá wò ó ẹ̀yin náà máa gbádùn ẹ̀ àwọn èèyàn kan ti ń pòǹgbẹ fún apá kejì sinimá yìí ṣùgbọ́n ohun tí mo tún máa ṣe fún yín lónìí mo máa sọ nípa kọ́mẹ̀ntì 5 ní comment section sinimá yìí Iyunade kẹ́yìn náà lè mọ bó ṣe dùn tó kẹ́ ẹ mọ nǹkan táwọn èèyàn ń sọ nípa ẹ̀ ẹ máa rọ́gbọ́n kọ́ o ẹ máa rẹ́kọ̀ọ́kọ́ nínú sinimá yìí tẹ́yìn ò bá ì tí ì rí ẹ lọ wo Iyunade lónìí lórí Yorùbá Plus TV tẹ́ ẹ bá ti wo Iyunade ń bò míì ẹ wo yìí tẹ́ ẹ wò yẹn ẹ̀dá sinimá ni kò dẹ̀ lẹ́tọ̀ọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré wo àwọn kọ́mẹ̀ntì 5 kẹ́yìn náà lè mọ̀ pé ìṣẹ́júṣẹ́ lọ ẹlẹ́tíríkì bàbá àtùpà. kọ́mẹ̀ntì àkọ́kọ́ tójú mi kọ́kọ́ ta kan sí òun náà rèé láti ọwọ́ Ẹniọlá Tinúkẹ́. Please part 2 this film dey sweet me well done all more blessing more understanding more achievement more strength inshallah. ìyẹn ni pé kẹ́lì mọ̀ pé àwọn èèyàn ti ń pòǹgbẹ fún apá kejì Iyunade. ìmí ìtúre látọwọ́ Evan Thomas. Since Ajadi entered the palace I have been laughing they mistook him for the stranger. ìyá máa jẹ Àjàdí no be small. sinimá yìí dùn ó nítumọ̀ ẹ máa gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ní comment section èyàn lábala àríwísí ẹ̀yin náà lọ wo Iyunade lónìí lórí Yorùbá Plus TV kẹ́ ẹ wá kọ́mẹ̀ntì sí bíbá ẹ̀ káka tọ̀dọ̀ yín náà jáde ó yá ẹ kí n tún mú tẹlòmíì. bẹ́ẹ̀mi bá ń sọ fún yín pé sinimá Iyunade dùn ó ṣeé ṣe kẹ́ ẹ má gbà mí gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ á wo comment section ẹ sẹ́ẹ̀ interesting movie part 2 on time please. àwọn èèyàn ti ń pòǹgbẹ fún apá kejì Iyunade ó ń bọ̀ lọ́nà. ó tó di pé Iyunade jáde làwọn èèyàn ti ń retí Ọlábísí Ìbírónkẹ́ ní thank you at last ìyẹn ní kàn ti ń retí tipẹ́tipẹ́ I hope it doesn't have a part 2. ẹni yóò tí ì wò Iyunade ní apá kejì àwọn èèyàn dẹ̀ ń pòǹgbẹ fún. gbogbo àwọn òṣèré tó ṣiṣẹ́ nínú iṣẹ́ yìí akọ́ṣẹ́ ni wọ́n ṣe. Afeez Olúfúnkẹ́ òun sọ pé Zainab Bakare TV take your flower torí ó deserve ẹ̀ lóòótọ́. ẹ wo ẹ̀yin náà ẹ lọ wo sinimá Iyunade lónìí kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tẹ́ ẹ bá ti wò ó tán ẹ padà á fi kọ́mẹ̀ntì yín sí bíbá yìí màá kà á jáde nínú next video wa tá a bá máa ṣe. ẹ o òṣèré wo lẹ máa láǹfààní láti bá pàdé nínú iṣẹ́ yìí Zainab Bakare Iyunade fúnra rẹ̀ Ọdún Adékọ́lá Taofeek Adéwálé Dìgbòlùjà Káyọ̀dé Akíndínà àti ọ̀pọ̀lọpọ̀ èrò Juliet Jàtó òun náà wà ńbẹ̀ ẹ̀yin náà lọ wo Iyunade lórí Yorùbá Plus TV lónìí kẹ́ ẹ mọ bó ṣe dùn tó ṣé ẹ lè rẹ́tì sinimá yìí ní 10/10 sí ìwọlẹ̀ yìí rí pé sí eléyìí ó mú mi lọ́kàn gangba tí wọ́n ṣe ṣẹ́yìn náà wà náà àwọn tó ń dúró fún apá kejì àbẹ́ ẹ̀ dúró dé tẹ́ ẹ bá ń dúró fún apá kejì ẹ máa kọ sí abala rèwí sí pé we are waiting for part 2. ẹ má gbàgbé bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ pé bí ènìyàn bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kọ́kọ́ rí ìkànnì yìí lẹ́yìn ìtàgé ihun tá a wà ń bí fún ni láti ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá èyí tá a ti wò tipẹ́ tó ń bọ̀ lọ́nà tàbí tó ṣẹ̀ṣẹ̀ jáde kẹ́ ẹ tó waste data yín torí ọ̀pọ̀lọpọ̀ fíìmù tó ń jáde lórí YouTube lónìí kò ṣeé wò látàwọn channel tó ti lórúkọ gan pàápàá èmi ò ṣeé wò ńbẹ̀ àfi ká fi sẹ́nu ká dákẹ́ ẹ jẹ́ ká wà lẹ́yìn ìtàgé ká bá ń ṣe ká lọ wò tá a bá ti wò àwa wá sọ nípẹ̀ tẹ́ ẹ bá ì tí ì rí lẹ́yìn ìtàgé ẹ má ì tí ì wò tẹ́ ẹ bá tí ì rí sinimá ẹ lẹ́yìn ìtàgé ẹ má ì tí ì wò torí àti ìmọ̀ bóyá ó dáa àbí kò dáa bóyá ó dùn àbí kò dùn. ẹ bá a subscribe sí bíbá ìjàre kẹ́yìn náà di ìkan lára àwọn mọ̀lẹ́bí wa ẹ lè ti máa rí àwọn notification yẹn bó bá ti ń jáde lẹ́sìkẹsẹ̀ torí a ò ní fi dá yín lágara. ẹ ṣé gan-an adúpẹ́ àmọ́ lóore nítorí pé ẹ ń tẹ̀lé lẹ́yìn ìtàgé lágbára Ọlọ́run owó ò ní tán lọ́wọ́ yín ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò ibi tẹ́ tí mú tẹ́ fi ń ṣe dátà yẹn ò ní tán bẹ̀ ẹ ṣé o. lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí ẹ bá a fọn rere ẹ̀ káàkiri ẹ tún sọ fẹ́ lómi tí ó ti mọ̀ wípé ìkànnì kan wà lórí YouTube lẹ́yìn ìtàgé ló ń jẹ́ inú wa dùn àmọ́ lóore. Thank you so much.